ẹ̀wọ̀n mi kí n máa ṣe fíìmù nígbà yẹn mo fún wọn lówó fún gbà yẹn mo fún wọn ní 1.5 owó àwọn náà adọ́rọ̀ fi jẹ́ bírèdà kẹwàá láwùjọ ọkùnrin so bàtà wa bẹ̀rẹ̀ ní 96 la bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ Nureni Aremu egun aláré tí ò fain Larry film production 96. Oh, okay. Now from ọ̀dọ̀ Larry báwo ìrìn àjò yẹn ṣe wá láti ọ̀dọ̀ Larry egun aláré films dé ọ̀dọ̀ Murphy Afolabi. Ṣe rí ọ̀rọ̀ Murphy yẹn lọ fà o nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo join film industry ẹni tó jẹ́ bí ọ̀gá mi kò ṣe nǹkan tẹ́kọ̀ máa ń ya fíìmù bẹ́ẹ̀ yẹn tẹ́kọ̀ máa ń ya fíìmù ní gbogbo gbà ṣó ti yé ń sìn so nígbà tí mo join film industry àwọn tí mo bá ń gbà yẹn mo bá Túndé Dixon Olúmídé Ọ̀bọ Kúnlé Afọ́d ọ̀gá mi ló jẹ́ o nígbà yẹn o ọ̀gọ̀dẹ̀ sí ọ̀gá mi ṣe ni wọ́n èrò pọ̀ bẹ́ẹ̀ tí mo bá nígbà yẹn so kò dẹ̀ sí ní àwọn táwa ṣe fíìmù àwọn láti tẹ̀lé mi so wá jọkàn ṣá a lọ ṣiṣẹ́ kan ní sáìbì gọdọ̀ ọ̀gá mi ló mú mi lọ so mo wá rí Murphy Afolabi that was 98 tó ti mo wá láìkí ẹ̀gbọ́n yẹn sọ èdè yẹn ó jẹ́ kí n láìkí wọn gan mo wá ń súnmọ́ wọn ó ṣáà ń súnmọ́ wọn ó mọ̀ pàtó yá ọkàn ẹ̀sà wọn mi kì í máa tẹ̀lé yín àyọ̀ ìfẹ́ wà láò ó ṣáà sọ èdè yẹn bákan wọn ní àgbo ní mí lọ́kàn ṣáà ń tẹ̀lé wọn láti 98 pàtó wájú 99 àwa jọ wà bọ̀ǹgbà yẹn ọ̀gá mi bínú Larry wá irọ́sẹ̀ onílọ́bí ọkàn pàtó yákọ́ àpàrà ìyanjú ẹ̀ so láti 99 yẹn ni wọ́n fi jọ wà àtijọ́ lẹ̀kàn gan tẹ́ pé káwọn kan tó bí òun mo ti mọ̀ wọn kó tó tí wọ́n lórúkọ mo ti mọ̀ kọ́ lọ́ máa fọ̀run kẹ̀ àmín so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ní industry àwa kan ta mọ̀ wípé kéèsì Jagaban tẹ́ bá rí Murphy ẹ máa rí kéèsì Jagaban wọ́n close débi pé àwa kan ta mọ̀ tí kankan bá ṣẹlẹ̀ location bóyá gbọ́n mi sí omi ò tó nǹkan kan ṣẹlẹ̀ ẹ kàn máa rí kéèsì Jagaban ọkọ̀ máa ní Murphy jẹ́rìí ẹ àwọn kan máa wò pé Jagaban yìí ó ní àyà o báwo ló ṣe ń bá odidi Murphy sọ̀rọ̀ báyìí but adé máa rí pé tó bá ti bá Murphy sọ̀rọ̀ Murphy máa ń gbọ́ Murphy máa ń fún ẹ lọ́wọ́ tiẹ̀ nígbà yẹn báwo ni closeness yín báwo ni relationship yẹn ṣe because time yẹn ó dàbí pé nígbà tẹ́jọ́ ń gbélé tí wọ́n bá Murphy sọ̀rọ̀ tó bá fẹ́ bá Murphy sọ̀rọ̀ kan tí Murphy ò bá gbà tó máa ti wá bá kéèsì Jagaban máa ní ẹ máa wọlé máa yanjú ẹ tó bá dẹ̀ ti bá Murphy sọ̀rọ̀ Murphy máa gbọ́ kí láṣìírí yẹn. kò sáṣìírí ọkàn mi ju pé a jọ wà láti ilẹ̀ lọ mo tẹ̀ jẹ́ ọ̀kan tó lóyà sí ọ̀sọ̀ ọ̀gá mi náà lòun náà ọ̀gá mi tẹ̀ pin ọ̀sọ̀ mo jẹ́ ọ̀kan tó lóyà sí bẹ́ẹ̀ pé wo kó ní kí n gbá àwọn létí àgbà létí tó ti yé so wọ́n fi mo lóyà sí gan so tó wà ní aláì àìkọ́tẹ̀ ṣe yẹn ọ̀dà ó máa gbọ́ sí mi lẹ́nu ọ̀dà irú aláì aṣọ yẹn wọ báyìí bẹ́ẹ̀ ṣe máa wọlé lé ó máa gbọ́ sí mi lẹ́nu so sáà pé àyà àṣírí kankan tó jáṣírí tó special àkànlá ìkara wa ni so nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn. Okay ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú question yìí ní industry you have this image of a mafia àwọn tó mọ̀ mọ́ ní kéèsì Jagaban ìgboyà kò kí ń bẹ̀rù anybody kò sí kí actor yẹn jẹ́ Jackie Chan kò sí nǹkan tí actor yẹn lè ṣe tí kéèsì bá fẹ́ bá sọ̀rọ̀ kéèsì máa wojú ẹ̀ báyìí ó dẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ straight ni kí ló máa ń fún ẹ ní liver yẹn kí ló máa ń fún ẹ ní ginger yẹn láti rí pé kò ṣe Ọlọ́run ni ṣèbí èèyàn ni ṣèbí lágbájá ni fílẹ̀ máa lọ bá sọ̀rọ̀ sí eight alpha kí ló ṣẹlẹ̀. olóòtú o mọ̀ nǹkan tó fà á kí ló fà á. nǹkan tó fà á ni pé ojú mi ni wọ́n ṣe dé tó ti yẹn sìn most inú wọn ojú mi lọ ṣe dé wọ́n dé sí mi lọ́wọ́ ni tó ti yẹn sìn gbogbo wa kọ́ la máa ní star bákan náà ààrẹ lówó bákan náà bọ̀ nínú industry àwọn náà ṣe dáadáa alhamdulilayi ọpẹ́ ni fún yẹn so gbogbo àwọn tí wọ́n gbé agbọ́n lórúkọ yẹn ó ti yẹn sìn ojú mi wọ́n ṣe mú wọn wọ́n ṣe wá kọ́ṣẹ́ fíìmù so tó bá wá ní fame tọ́lọ́ ń gbà fún wọn ó ti yẹn sìn inú wa sùn máa dùn sí ni bọ̀ wọ́n tó gbé wọn wá ní fame yẹn kí wọ́n á ní kì í ṣe anigé mi fọ́ fún yàn torí kan tí Ọlọ́run bá máa fún mi èèyàn lè fún mi so bá báyìí tí bá bẹ sọ̀rọ̀ bákan tó bá ṣe bákan máa ń fi ẹ́ sáyé ẹ̀ inú orí ta sí ẹ mọ́ bó ṣe wà nìyẹn so sẹ́ńtì mi ò lè wojú ó ti yẹn sọ bá jẹ́ pé ọ̀rọ̀ ṣẹ́ yìí mi ò fò wá mo kọ́ ni kò yẹ eléré 90 lé mi so ti yẹn sìn mo kọ́ ni kò sí bá bóyá mo kàn bẹ́ wá so kò sáàtọ̀ náà tí mi lè bá sọ̀rọ̀ pé ó yá olóyè kí ló ṣẹlẹ̀ àwọn fẹ́ lóye àpò kí ló ṣẹlẹ̀ èyí ló fẹ́ gbà á máa sọ torí kí ni actor yẹn kò níṣẹ́ mi iṣẹ́ náà ló ń ṣe so ó láti máa fakọsí fáwọn tiẹ̀ tẹ́gbẹ́ ẹjọ́ wà so ti yẹn sìn so bóyá jẹ́ nìyẹn kò sí ẹ̀kan tó wà ń bẹ̀. now ó ní gist kan tó ń go around ní industry tẹ́ pé ok ìwọ àti Babati kí ni back end story yẹn. Babati ọmọ ìyá mi ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ Babati ni pé kí ni mo ti mọ LTV8 mo ti mọ Babati wípé èèyàn máa ṣe fíìmù láyé pé ó fẹ́ wọ̀n ọ̀nà kámẹ́rà pé ó fẹ́ ṣògbé actor ni mí èmi tí mo sọ pé wá ṣe fíìmù lélẹ̀ confam ọ̀nà búrẹ́dì nígbà kan máa ń post mi wípé ẹni tó jẹ́ kó ń ṣe fíìmù lélẹ̀ bọ́ mo kàn rí ìjọ kan ṣe ó ṣe interview ó ní ọ̀dọ̀ bẹ́lẹ̀ lòun ti bẹ̀rẹ̀ nígbà táwọn èèyàn máa ń parọ́ náà fíìmù tí mo sọ pé tẹ́jú fíìmù yẹn ni owó agbára Lukman Raji ló ní fíìmù yẹn so àwa ní èèyàn kan tó fẹ́ ṣe baba landlord nínú fíìmù yẹn nígbà tá bá ti kásì bẹ́ẹ̀ àjọ máa kásì wọ́n wọ́n fi mo léèyàn kan pé wọ́n yẹ fún ẹni wọ́n fi kí ní ṣe léèyàn máa bẹ̀rẹ̀ òsì ti ẹni wọ́n fi àní mo léèyàn kan bẹ́ẹ̀ ó mú act gan ó ṣe wọ́n kò act rí bọ̀ tó bá rí kámẹ́rà máa act wọ́n ní bàtà education wọ́n fi wọ́n kásì mo padà rí mo alájì mo léèyàn kan tó fẹ́ lò sí irú yìí pé kọ́ bá mi bá wọ́n fi sọ̀rọ̀ pé bọ̀bọ́ yẹn good gan mo tẹ̀ mú sí lọ bá Lukman Raji ni producer fíìmù yẹn pé ẹ bá wọ́n fi sọ̀rọ̀ pé wọ́n jọ pé wọ́n lé nìyẹn wọ́n bá wọ́n fi sọ̀rọ̀ ó ṣàgbọ̀ ó ṣàṣe sí nígbà tí Babati máa dé ó ti ń gbọ́n ó tó ń sun ní lábẹ́ sùtù lọ́wọ́ nínú sí yẹn táàtì fíìmù yẹn ló wá gbára kí ló pa fíìmù yẹn Isolac ló pa fíìmù yẹn lọ́dún náà lọ kí Babati kó tó rí wọ́n sì ṣe èmi ẹ̀fẹ́ bọ́ kí ló dé kò yí sí àsọ̀rọ̀ bá àti èrò wà pẹ̀lú ìṣẹ̀kù rírú ẹ̀rí kò dáa òun máa ṣe kọ́mẹ́jà ní orí stage ní ọ̀tọ̀ ilé kámẹ́rà ló fẹ́ fèsì bẹ́ẹ̀ ló ń sun mo ní bùsùn báyìí kò máa ṣe sẹ́ẹ̀ fọkànbalẹ̀ ó dẹ̀ ṣe sí yẹn nígbà yẹn fíìmù yẹn ó ẹ̀pọ̀ òun náà ń ṣàdúrà fún mi ni so bá mi tó máa post ìjọ bẹ́ẹ̀ dé mi ó máa ní bọ̀bọ̀ ìwé kò máa so bá ti máa rí pé ó wá ṣe interview wá ní ọ̀dọ̀ ọ̀gá bèrè tó ní àwa táwọn èèyàn rí báyìí ṣáà wò ṣe fi hàn mọ́ ni àbí báwo báyìí táwọn èèyàn máa purọ́
pé kíní kan ẹ wá ìtẹ́kì ẹ̀ ń sòótọ́ ọ̀rọ̀ pé ẹni báyìí nǹkan báyìí òun lè kẹ́ ṣe ṣáà ò dá mọ́ dàbí kí ló ṣẹlẹ̀ brọ́dà mi kò tó tàwọn kan ó ju tàwọn kan lọ gbogbo akọ́lá máa ní star dọ́gbadọ́gba àbá àwọn náà jẹun alhamdulilayi àtẹ̀ṣe ra dánú ayé so bó ṣe jẹ́ nìyẹn. ní táìmù kan tí ọ̀rọ̀ Ọ̀sìn Emmanuel tó ń jà rìnrìn ní industry àwọn marketer blacklist ẹ má lo Ọ̀sìn Emmanuel mọ́ ẹ má ṣe gbá ẹ má ṣàwò kí ni ẹ affect Ọ̀sìn Emmanuel so at a point àti pé ìgbà tó ti máa padà àwa ń rí àwọn closeness kan láàrin ìwọ Ọ̀sìn Emmanuel 220 and kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti ilẹ̀ ìmọ̀ àti ìtẹ̀lẹ̀ ní close power àyà lẹ̀ gan dẹ́gbẹ́ tí n bá ṣe fíìmù tẹ̀lé ó má ṣe pm ó ti yẹn sìn àjọ lẹ̀ nígbà yẹn náà Ọ̀sìn close wàkàn àfà fún ọmọ ìyá mi lákùn máa lọ tó ti yẹn sìn ìtẹ̀lẹ̀ náà kí n láti pàdé fíìmù ìjọsìn láti pàdé àpàdé ìyọkọ̀ ju ìdíṣẹ́ yìí lọ láfi lẹ̀ so alongside ó ti yẹn sìn oníkùnà ṣe tiẹ̀ náà ṣe tiẹ̀ oníkùnà bá tiẹ̀ lọ so bàtí ìmọ̀ àti Ọ̀sìn àlẹ́ rárá àjọ wà lẹ́yìn bá fàáfàá ojú tán so bàtọ́ rẹ̀ tó rẹ̀ padà dé so máa lọ ṣe fíìmù kan fíìmù Side Issue ó ti yé so ó wá location yẹn wọ́n náà ó ṣàkíyàn kí a ṣeré pa akílá fún ọmọ ìyá bá rẹ̀ everything wọ́n náà pé òun dẹ̀ ṣe fíìmù kan pé òun fẹ́ kí bóun coordinate láì tó fíìmù yẹn ni àní ohun tọ́lọ́hún ò ní. ok tó ti yé wọ́n náà mi ò táṣu mi tata bóyá normal ti bó ṣe ní òun ṣe nìyẹn mo tẹ̀lé ọba ṣiṣẹ́ yẹn so láti gbà yẹn wọ́n rí pé àbọ̀dẹ̀ náà ìzó ti yé láfi jọ ń ṣe so mo rí pé ìkọ̀dẹ́ pé inú ẹ̀ dáa ní pé kò mú láìpẹ́ ẹlòmíì ìsúnmọ́ nígbà ìyẹn máa mọ̀ ṣe ẹni so tó bá súnmọ́ yàn ò ní mọ̀ ṣe yàn bá ti mo sọ rí àbọ̀ yìí kò ń ṣe kẹ́ni má ní ó fẹ́ kí everybody náà ga so mo tẹ́ mi rí bó ṣe bá ṣe lábíjọ́ ṣe mo sọ mi ò ní intimate friend o mi ò ní bẹ́ẹ̀ sí o mi ò ní bẹ́ẹ̀ sí lórí Ọlọ́run ní bẹ́ẹ̀ sí mi ṣé o ti yé ń sin but mo tọ́ wá gbé èèyàn tó ṣe bá ṣe èèyàn jẹ́ pé inú ẹ̀ dá ni so tán ọ̀rọ̀ tẹ̀lé àtọ́sìn kan mi ibi tó ti jọ́ ń bára àbò kan mi mi ò mọ gbogbo tọ́jọ́ ń ṣe èmi àjọ wà so mi ò mẹ́ni bọ̀ ò ṣẹ́ mi nínú wọn sẹ́wọ̀n ìtẹ̀lé ò ṣẹ́ mi sẹ̀rẹ̀ tí o tó bá ṣe fíìmù tó bá pè mí kò rí mí bẹ́ẹ̀ ni ó ti yé ń sin tó bá ṣe fíìmù lẹ́ni tó pè mí kò rí mí bẹ́ẹ̀ ni tó ti yé ń sin nǹkan tó ń dùn mí ni pé tí n bá ní iṣẹ́ pé ẹ ló ìtẹ̀lé àfọ ọmọ ìyá mi mo fẹ́ lọ sí fíìmù ó máa discharge wọn àwọn òráyè ó dàbí tó lọ́sìn ló yé ṣe bẹ́ẹ̀ bóyá kò fẹ́ feature nínú the same film tí. tó ti yé so kò dẹ̀ sí ní ayé tàwa yìí bọ́dà mi gbogbo àmà kúnjọ kan tó ti yé Ọlọ́run nìkan ni a máa ṣe tí ò ní gbẹ́bẹ̀ wọ́n táwọn méjì fà mí ò mọ̀ ó ti yé bọ̀ ìbùkún ní fónílàjà tó bá lè fọgbọ́n ṣe tó ti yé ń sìn so kò tó wà ń bẹ́ẹ̀ nìyẹn mọ́tò fà mí ò mọ̀ mo dẹ̀ fẹ́ mọ̀ kọ̀ọ̀kan mi tó ti yé ń sìn. for someone like you tó jẹ́ pé you are close to Ọ̀sìn Emmanuel nísìn then ìtẹ̀lẹ̀ náà kò kí n jẹ́ pé irú àjà o kí ni someone like you kí lẹ̀ ń ṣe láti rí pé irú ìjà tó wà ńlẹ̀ yẹn pé ó parí. jẹ́ nítorí ọ̀sẹ̀ Ọlọ́run wà ń bẹ́ẹ̀ o tí n bá purọ́ Ọlọ́run rí inú mi o mo pe ìtẹ̀lẹ̀ several times pé ọmọ ya àbí kìíní náà ló dẹ̀ mo ti gbọ́ mo kọ́ sí náà same thing ó lóun ti gbọ́ so bàtà wọn ti gbọ́ tọ́wọ́n dẹ̀ gbọ́ ó sọ̀kọ́ ti fẹ́ ṣe sí i ó ti yẹn sìn ìtẹ̀lẹ̀ tèmi ni Austin tèmi ni tó ti yẹn sìn ó lè ṣe fíìmù kó bá pè mí kó mi pàjọ wà ó ti yẹn sìn gbogbo sí ọ̀kan bẹ̀ kó ṣe bó ṣẹ́yìn ọmọ wà bọ́ mo ti try tèmi mo gbìyànjú pé ìtẹ̀lẹ̀ ayé alájà ní òtẹ́ọ̀ lásìkò pé á fa àwọn ìyá ó dẹ̀ yà àwọn ìyá ti tán yàrá tó máa yanjú ẹ̀ mo tún pọ́ sínú ọ̀dà ó ti tán sí ọ̀kan bẹ̀ so bàbá ó sọ̀kọ́ ti fẹ́ ṣe ó ti yẹn sìn bọ̀ ọjọ́ kan ṣá ọmọ àyànjú ẹ̀ ó ṣe wà nìyẹn. Now, my next question is going to go like this. Really, very interesting. Lórí ọ̀rọ̀ Aminatu Papapa, Ashana Aminatu Papapa. Bí story yẹn ṣe lọ, báwo ni production yẹn ṣe lọ because mo láwọn time kan èmi náà mo wà lórí set yẹn kó tó di pé a move in àti crack move kúrò lórí set yẹn tá bá padà wà láti pàdé fíìmù yẹn gbà tá dé orí set yẹn la ti ń fìlì àlùbáríkà fíìmù Aminatu Papapa. Mo dẹ̀ mọ̀ pé ó nípa ribiti tí wọ́n náà kó nípa production yẹn bóyá from the story writing or from the production or after production. I know that you are part of that success. Kí ni back end story Aminatu Papapa? Láti ilẹ̀ title ẹni ogún àjọbọ fíìmù Aminatu Papapa bẹ́ẹ̀ ni title ẹni ogún àjọbọ a ṣe fún Almaroof. Okay. tó ti yé so nínú story yẹn a fẹ́ ta Fẹ́mi àti ọ̀gá Bello a fẹ́ ta gbà yẹn. Okay. tó ti yé so nípa àjọ wa nípa pé kí ni búkì máa wá ṣe wọn wá ní èmi láì dí àkàn tẹ́bálẹ̀ lè gbọ́n náà kí n sọ̀nà wọn ní onímọ̀ kan ní mo ṣe típa sókè nínú abọ́ nǹkan tó ní Aminatu Papapa pé tó bá lè ṣe irú yẹn pé mímọ wúmọ̀ yẹn dáadáa pé tó bá lè ṣe irú yẹn pé aláwọ̀ máa rí ẹni àwòyà tó wá sọ fún mákẹ́tà bẹ́ẹ̀ bàbá yẹn náà kó yẹ ká ṣe so wọ́n á mú gbogbo àìdíà wúmọ̀ yẹn wá sínú story yẹn so gbogbo slang tó sọ nínú fíìmù yẹn pátápátá èmi ni mo kó sí lẹ́nu lórí set yẹn bẹ́ẹ̀ mo sọ fún ẹ gbogbo àṣà tó sọ pátápátá ni pé tó bóyá ṣe wèrè yẹn bóyá ṣe bá gbogbo tó sọ pátápátá èmi ni mo kó sí lẹ́nu sọ báyìí. Ó yá fún wa ní Aminatu Papapa Ashana Aminatu. ó ti pẹ́ mi lè rántí mọ́ ó ti pẹ́ bọ́ nínú fíìmù yẹn mo tó sọ pátápátá èmi ni mo kó sí lẹ́nu. Wow, Ọlọ́run fi àlùbáríkà sí. lọ́ọ̀ ṣe àmì sí ó lè dé dé fine. Wow. so òde ní orúkọ yóò ti ń gbé lọ up till now tó dẹ̀ ní bàjẹ́. Àmín. so kò tó ṣẹlẹ̀ yẹn. So now lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma mo mọ̀ pé ìhà tẹ́kọ̀ kí wọ́n kọ́kọ́ sí Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá aláwọ̀ personally ó dà pé o ní special bóyá kí n pè ní allegiance torí tí ọba wà tí ó bá ní idol àwọn ọmọ náà fans but àwọn fans náà tún máa ń jura wọn lọ àwọn fans kan máa kàn jẹ́ normal fans àwọn kan máa jẹ́ extreme fans tó yẹ pé tó bá sí báyìí ẹnìyẹn ni tó bá sọ̀rọ̀ báyìí ẹnìyẹn tó bá wúkọ́ báyìí ẹnìyẹn ìbáṣepọ̀ olówó láàrin ìwọ àti Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá. báàsì Ọlọ́run ẹgbẹ́ àdúgbò ni ìwọ fúnra ẹgbẹ́ ọmọ Mùṣín ni ìwọ náà ọ̀rẹ́ àwọn méjì ọmọ Mùṣín jọ ni wá ẹgbẹ́ àdúgbò ni gbogbo olórin ni máa ń gbọ́ Paso ọmọ omi ara mi ni Ọlọ́run sẹ́ẹ̀ kí Paso kó tó blow láti ń gbọ́ Paso ló kà wá lákọ̀ ní Mùṣín bẹ́ẹ̀ mo sọ fún ẹ pé before first album àbá pé àwa ń gbàgbó Paso ló kọ́ wa lákọ̀
àbá gbogbo 90s tí Paso wá pè láàríyá a máa ń wọ bàtà slippers yẹn a máa sọ standard a máa wá sáàríyá Paso ní àìrọ̀ bá di next Sunday ẹni bá ti wọ slippers wa má jẹ́ kó wọlé àwọn lọ́wọ́ ṣòwò pam owó kító ó ti yẹ owó kító ń gbà yẹn ó ti yẹ so Paso ọmọ iṣẹ́ ọrùn mi ni bá a sì súnmọ́ gbọ́ pẹ́. ọ̀rọ̀ tó sọ yìí is taking me to my next question torí pé àríyá tó sọ yẹn a mọ̀ pé ibẹ̀ ni King Sunny Adé àti ṣeré àwọn náà ni ibẹ̀ yẹn so àwọn olórin fújì tó bá ń rìn nígbà yẹn wọ́n máa ń ṣeré then èmi náà ti mú jọmọ Mushin gbogbo ẹ̀ náà la ní ààrẹ experience àwọn bí wọ́n ṣe ń lọ a mọ̀ pé ní táìmù yẹn Alhaji Sule Adio Atawẹ́wẹ́ wọ́n máa ń ṣeré láríyá àwọn náà ṣeré láríyá ṣe bá ti rárọ kéṣe kẹ máa ṣàánú bẹ̀bẹ̀ tó gbogbo táìmù náà la mọ̀ so lẹ́nu ọjọ́ mẹ́ta Atawẹ́wẹ́ grant interview kan wọ́n sọ nǹkan kan ní interview yẹn wọ́n sọ wípé ok táìmù kan wà tí Dr. King Saheed Òṣùpá tí wọ́n ti popular dáadáa nígbà yẹn pé wọ́n máa ń mú wọn wá sí wọ́n ti wá gba máìkì lọ́wọ́ àwọn olójú àgbọ̀ ọ̀rọ̀ yẹn dá wàhálà lẹ̀ gan all over the internet now wọ́n ti settle ọ̀rọ̀ yẹn kí ni reaction for someone like you tó ti ní one-on-one experience gbogbo àwọn live àríyá shows gbogbo àwọn kìíní yẹn kí ni reaction ẹ̀ sí ìgbà tọ́rọ̀ yẹn jáde. ọ̀rọ̀ yẹn tóbi gan jẹ́ ìfẹ́ ọ̀rọ̀ yẹn tóbi gan pé ìjàgbá méjì ni kò dẹ̀ sí irú àwáyé ó ní wọ́n ta lè dá sí bọ̀ láti ilẹ̀ àtọmọ Mushin lọ́bí wá sínú Mushin gbogbo ẹ̀ la mọ̀ ó ti láti ilẹ̀ brabra ni Atawẹ́wẹ́ máa ń pe Paso brabra tó ti yé nsìn so pàtó wá jẹ pé ó ní pé àbá díẹ̀ tààrà bá nù méjì ó ṣáà wọ́n níbi tí mo lè sọ̀rọ̀ dé mọ́ understand so níbi tí mo lè sọ̀rọ̀ dé mọ́ Buhari yẹn Ọlọ́run ṣe Ọlọ́run ti bá wọn yanjú ẹ̀ alhamdulilayi ọpẹ́ ní fọlọ́. okay for an ardent Oganla fan Kcee Jagaban kí ni o lè sọ because now a ti rí pé gbogbo rivalry competition tó wà láàrin Oganla àti Olúfimọ Ọlọ́run ti bá wa yanjú gbogbo àwọn méjèèjì náà they are close friends like so ibo ló fi sí jù Oganla ni àbí Olúfimọ. bọ̀bọ̀ wáyé tó wà rọ́ káàkiri a ní Paso ẹ̀gbọ́n àdúgbò ni ẹ̀gbọ́n àdúgbò tó ṣe dáadáa fún mi gbogbo lórí ni máa ń gbọ́ bọ̀ Paso ẹ̀gbọ́n àdúgbò ẹ̀gbọ́n jẹ́ pé àtọ́jẹ́ pé amáyá wọn tó máa mọ́ sẹ́nu kò yẹ ẹ̀sìn gbogbo lórí ni máa ń gbọ́ Paso òun ló kàwá lákọ kò yẹ pé ó yẹ máa ṣakọ so fúlì iṣan ọrùn gbogbo ẹja ara mi ọ̀gá ńlá fúlì ni tó ti yẹ gbogbo lórí èèyàn mi bọ̀ pé èèyàn mi gangan my brother Paso ni. okay ní industry as an actor èèyàn máa ń face àwọn challenges oríṣiríṣi at times èèyàn kan lè ṣe nǹkan fún yàn ní industry pé àbúyá kí ni ìdún mi gan o mi ì lè ever gbàgbé mọ́tà yìí máa fi parẹ́ kí ni nǹkan tó jẹ́ challenges tó jẹ́ pé challenging moment tí bóyá èèyàn kan ló ṣe ni o bóyá senior colleague àbí junior colleague kan tó ṣe fún ẹ ní industry pé wọ́n tẹ́ lè ṣe fún mi ì lè ever gbàgbé mọ́ láyé kí nìkan. mo tẹ́ nìyẹn ṣe lórí kémi náà the crew ńgbà yẹn nígbà yẹn afford ṣiṣẹ́ ní Mọ̀sáládò tẹ̀ mí ìwà ìmọ̀ta afford àjọ máa wà torí gbogbo yẹn afford ẹjọ́ ọmọ bá ń kẹ́ Túndé Dixon Olúmídé Ọ̀bọ ọmọ wa sọ̀rọ̀ mi ní Mushin gbà yẹn tí mo ṣe ń gẹrun so ọmọ wa sọ̀rọ̀ mi ní Mushin gbà yẹn 90s yẹn so tí afford ọgbẹ́ni bẹ́ẹ̀ ṣiṣẹ́ gbà yẹn kò sí fóònù ọgbẹ́ni bẹ́ẹ̀ ṣiṣẹ́ déètì máa ti mú sọ́wọ́ ọjọ́ ìṣàbí lágbèrè mo lọ sí location yẹn gbà tí mo débẹ̀ so wá dalẹ̀ afẹ́sùn mo rí ibi sùn sí so àwọn crew yẹn kẹrin tèmi ni wọ́n wá jẹ́ kí n sun ìyàrá ọ̀dọ̀ àwọn àna kò sí wàhálà mo tẹ̀ sùn sí orí rọ́ọ̀gì ní hòtẹ́ẹ̀lì nígbà yẹn Mọ̀sáládò tẹ̀ so ilé mi rẹ̀ kàn dé ní pé kí ni wọ́n ṣe ibà pọ́tàpọ́tà náà ilé mi rẹ̀ kàn ní pọ́tàpọ́tà mo ṣe lé bọ́tà nìyẹn n fẹ́ ṣe wọ́n á lọ sùn sí inú báà ní ìsàlẹ̀ ó da ẹ̀gbọ́n ètò ìjọ tó lé ní bọ́tà sẹ̀ ilé mi rẹ̀ ṣe máa ṣe jáǹjà kí ló ṣe wọ́n ṣáà wọ́n fẹ́ rí mi wọ́n á kó bẹ́ẹ̀ máa lọ sùn ní location bus ẹ̀fọn kọ́ ó jẹ mí bi location yẹn lo 5 days inú bọ́ọ̀sì yà mo sùn tí a fi parí location yẹn gbogbo 5 days yẹn inú bọ́ọ̀sì ni mo sùn kí ni wàá dùn bí ṣé mo ṣe máa lọ ilé mo dẹ̀ ti fi iṣẹ́ bábà sílẹ̀ ó ti yé kí ni fẹ́ ṣe máa bẹ̀rẹ̀ ṣe òkè bó wá ní ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n Sunday ẹ̀gbọ́n yẹn wá ní bọ́ọ̀sì náà ẹ̀gbọ́n mo ní iye báyìí lọ́wọ́ jẹ́ kí n fún mi lówó jẹ́ kí n máa lo bọ́ọ̀sì fún location bus wá ní àkùsí wàhálà mo ṣàkówó ẹ̀ lọ fún ẹ̀gbọ́n yẹn bóyá ẹgbà so ẹ̀gbọ́n yẹn gbé bọ́ọ̀sì yẹn gbà yẹn Mr Bush mo wá ń ṣe location bus ó ti yé so bá ti location bus tán bá ti kó yẹn lọ bá wọ́n fi ní Èbúté Mẹ́ta nígbà yẹn wọ́n gbé ní ọ̀tọ̀ ní orí pákó tó ti yé so mo ṣáà ṣe bọ́ọ̀sì tó yá so mo fi náà ti produce dára wọ́n fẹ́ wá bọ́ọ̀sì mo fẹ́ máa ṣe location manager so lè sísá iṣẹ́ ìwọ̀n sẹ́wọ̀n máa lè aláì máa ṣe akílọ̀ wà ń gbé kí máa ṣe àkùsí wàhálà mo ṣe gbé bọ́ọ̀sì lẹ́mọ̀ yìí di location manager ni so wà lọ́rẹ́ mi kàn bẹ́ẹ̀ ó ti wà Amẹ́ríkà sí ìtùnú so wà ní àpéyà òun náà kájọ máa ṣe iṣẹ́ yẹn àkùsí wàhálà máa yẹn àjọ ṣiṣẹ́ bọ̀ èmi ni main man location manager yẹn pọ̀tọ̀ owó pọ̀tí lóhùn nílẹ̀ kẹrí ọmọ mo ṣe lè mi mo rugged gan so wọ́n á ṣe location manager títí so bàtà wá di 2007 wà lọ́rẹ́ mi kàn dáa ló ti wà London sí so wá sọ gbà pé èlò rẹ̀ fi ya fíìmù 2007 yẹn wọ́n á nígbà tí má ṣe gbà bíi 2 million wọ́n á pé 2 million mílíọ̀nù 2 million wọ́n fi kọ́ ọ́ mo rí ẹ̀kọ́ tó fẹ́ rán mi lọ́fẹ̀ẹ́ kó tàbí tó 5 million wọ́n fi yà lé 5 million ó sàfún mi ní 2 million 5 nígbà yẹn 2007 fíìmù yẹn kí n tó ta fíìmù yẹn alloy láti fíìmù yẹn ní abara méjì báyìí mo lo Clown Shukura ó wáyé àwọn kẹ́bí ò tí ní star ara gbà yẹn àwọn kẹ́bí kẹ́ ò tí ní star ara ògbọ́n ṣe ń bọ̀ ni ọdún gan gbà yẹn ọdún gan nínú fíìmù gan Tusin ló ṣe ń gbà yẹn yẹ Tusin ló ṣe nígbà yẹn tá à ń sọ 2007 yẹn so wáyé fíìmù yẹn nìyẹn fíìmù yẹn bá tà so àwọn tó kó fún mi rówó wọn èmi náà tún rówó tó ti yẹn sìn so yẹn ni first film tí máa kọ́ ṣe ní gbèsè ayé mi pé èmi náà jẹ́ producer tó ti yẹn sìn so 27